Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba àgọ̀tún, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé lọ gbére. Àwa mà tún dúpẹ́ pé a rí ọdún ní ṣe. Ọdún àrò, ọdún àrò, ọdún àrò lójú àtẹ̀ntà àmọ̀ sí òní, àmọ̀ tún dúpẹ́ ti wà. Ọdún Orúnmọlẹ̀ ló tún pé tá a tún wá ṣe nílé Ifẹ̀ lónìí. Àmọ̀ dúpẹ́ o. Ọ̀pọ̀ ọdún láàmọ̀ máa ṣe o. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá nílé tàbí lágbàáyé, ọdún Òkè Ìtasẹ̀ ó jẹ́ ọ̀kan ṣoṣo láàrin ọdún tí a máa ń ṣe, tá a máa ń wá sọbẹ̀ fún Ifá, tá a máa ń wá tún àwọn òrìṣà ṣe, tá a máa ń wá súre nídìí òrìṣà gbogbo tó jẹ́ òrìṣà àṣẹ̀ǹbáyé nílùú Ifẹ̀. Gbogbo ìlú ló wà, gbogbo òrìṣà ló wà, ṣùgbọ́n a mọ̀ pé òrìṣà Ifẹ̀ àwọn òrìṣà àdáyébá ni. Inú wa sì dùn. Pàtàkì ọjọ́ òní fẹ́lẹ́sìn ìbílẹ̀ ó dàbí ẹni tó lá oyin ni. Inú wa máa ń dùn, láyọ̀ wa máa ń kún, tá a máa ń tọrọ tá a fẹ́, tá a máa ń ṣèwúre, tọkàn wa sì máa ń balẹ̀ lórí rẹ̀. Tọ́ èyí táwa ń ṣe lénìí, ẹlẹ́dàá kan jẹ́ ká tún sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o. Àwa fàsìkò yìí a fi súre fún bàbá wa Ògúnwùsì Ọ̀jájá wà. Bàbá náà ó jẹ́ ẹni tó fẹ́ràn ṣíṣe púpọ̀. A dúpẹ́ pé Irúnmọlẹ̀ ló yan irú ọbẹ̀ eléyìí fún wa tá a fi rú èyí ṣe. Wọ́n jẹ́ nǹkan rẹ̀ ó bàjẹ́, jẹ́ kẹ́mi rẹ̀ ogún o. Àtàwọn alálẹ̀ Ifẹ̀, alálẹ̀ Oòduà, alálẹ̀ ilẹ̀ Yorùbá, ẹ bá wa tì lẹ́yìn ká tó lè máa rí tó tún dáa ju eléyìí lọ ṣe. Níwòye àmọ́dún Òkè Ìtasẹ̀ kó dùn jẹ́ eléyìí lọ. Àtẹ̀ntà àpè àtòníṣẹ̀ṣe àtẹ̀wọ́n lẹ́sìn kejì, gbogbo wa ní wájọ ń dùn, kò síjà kò síta, gbogbo ẹ̀ sì ń lọ ní ìrọwọ́rọsẹ̀. Àmọ̀tán dúpẹ́ o. Èyí ni ìrántí Irúnmọlẹ̀. Irúnmọlẹ̀ wa kó wá lọ tàn kárí ayé kí gbogbo wa káwá jọ wá máa rí ṣe, kájọ máa rí jẹ, kájọ máa rí mu, kájọ máa rí lò, kí màálẹ̀ tó dáa kó tàn sínú ẹ̀sìn ìbílẹ̀, kó tàn sínú ìṣẹ̀ṣe. Káwa tá a wá wà ń di ẹ̀ ká má fi bú wa, ká máa ṣe é rí, ká máa ṣe é wò. Tá a bá ti ń ṣe é rí, tá à ń ṣe é wò, tá a ní ìṣọ̀kan nílẹ̀ Yorùbá, tá a ní àlàáfíà tó jọba, inú wọn mọ̀mọ́ dùn o. Ìṣẹ̀ṣe ọmọ ní bàjẹ́ o, Òkè Ìtasẹ̀ ò ní bàjẹ́ o, Ilé Ifẹ̀ ò ní bàjẹ́ o. Gbogbo babaláwo lápapọ̀ àmọ́ ní pẹ̀dín o, àmọ́ lé sí ni, àmọ́ pọ̀ sí ni o. Nínú ìmọ̀, nínú ajé, nínú oríire, gbogbo tá a fẹ́ yóò tó wa lọ́wọ́ o. Àwọn ọba wa tó kù bá ní lọ́rọ̀ ẹ̀mí wọn o. Àwọn òrìṣà tí wọ́n ń gbè wọ́n, wọ́n fi wọ́n sílẹ̀ nígbà kọ̀ọ̀kan o, wọ́n fi wọ́n sílẹ̀ o. Jádùá àwọn gbà o, jẹ́ wọn ṣoríire o. A dúpẹ́ pé gbogbo wa la mọ̀ pé ní ìbẹ̀rẹ̀ ọdún la máa ń mọ kí ni àwọn nǹkan tí a máa ṣe, kí ni àwọn èèwọ̀ tá a máa sá fún, kí làwọn nǹkan tá a ní máa kọlù, kí làwọn òrìṣà tọdún yìí tá a mú tó jẹ́ tuntun yìí, kí làwọn òrìṣà fẹ́. Òní yìí la mọ̀ lálẹ́ nígbà tí a bá ti gbé Ifá àgbáyé kalẹ̀, tá a ti gbé Ifá àgbáyé kalẹ̀, tí a ti dá odù tó bá wù láwà sọ odù yẹn jáde. Odù yẹn ni ó wà kọ́ wa bá a ṣe rìnrìn àjò ti tọdún ní ẹnì kọ̀ọ̀kan tó jọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi. Irú bó la ṣe rìnrìn àjò tọdún ní tá a fi ní kọsẹ̀, tá a fi ní forí gún, tá a fi ní fẹsẹ̀ gún, tá a sì ní gé èèwọ̀, tá a sì ní kọlu èèwọ̀ àwọn òrìṣà. Ọ̀rọ̀ náà la mọ̀ kí ni àwọn òrìṣà kọ̀ọ̀kan gbà tá a fún wọn tọdún ní ó fi tùbà tí ó fi tùṣẹ. Òní náà la mọ̀ kí láàṣẹ sórí Nàìjíríà tí gbogbo nǹkan wa tí ó fi rọrùn, tá a fi ní rógun lórílẹ̀-èdè yìí, tínú wa ó fi dùn, tá a máa gbégbèsè ayé àlàáfíà. Ara ìkánú àwọn ìdí pàtàkì tí Òkè Ìtasẹ̀ fi máa jẹyọ rèé lọ́dọọdún. Àbọ̀rú àbọ̀yè ọ̀pọ̀ ọdún láàṣẹ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ti ń wò wá nílé. A fi àsìkò ìsúre fún gbogbo àwọn tó wá àtàwọn tí ò wá tí ń gbọ́ wa lórí atẹ́gùn, lórí móhùnmáwòrán wípé ọ̀pọ̀ ọdún yìí la ṣe o, ọ̀pọ̀ ọdún la máa ṣe o. Lóòótọ́ làwọn babaláwo máa ń ṣe ọdún wa lẹ́yọ kọ̀ọ̀kan, ṣùgbọ́n ọdún tó pa owó pọ̀ léléyìí tá a máa ń ríra wa tínú wa sì máa ń dùn. Ǹjẹ́ ọ̀làlà awo ọ̀bẹ o, ọ̀làlà awo ọ̀bẹ, àwa sọdún eléyìí o, a ó ṣe tẹ̀mí o, ọ̀làlà awo ọ̀bẹ. Good day everybody. For youth and elders who are watching the Òkè Ìtasẹ̀ Day in Ife, held in Ife today, 4th of June 2022. They may not know the significance and the importance of this day. The importance of this day is a commitment to the worship of Orisa and the holy journey and holy trip to Ilé Ifẹ̀, the renowned Yoruba home of Oduduwa, Ọ̀rànmíyàn, and the ancestors. We thank God for this day, for the people that attend this annual occasion,
they should be expecting prosperity, longevity, success in their endeavors. And we seize this opportunity to pray for them that each and every one of them, as you are going back to your different locations, we wish you the journey messages back to your destination. We thank God for this day, and we thank Olodumare and all our ancestors for supporting, for making us witnessing this day. And the importance of this day is the holy pilgrimage, the commitment to the service and the worship of Orishas and the deities. We thank Olodumare for this day. Kò lè lágbá kò lẹ́sẹ̀ ó ti lọ jẹ́ iṣẹ́ tó ń jẹ́ bó ṣe wá ń lọ báyìí. Dábò àṣẹ o àwíjẹ o àwíjẹ o àwíjẹ o ikú ọmọdé àṣẹ o bó ṣe kó lọ ní ẹ. àwíjẹ o àwíjẹ o Olódùmarè. Ó bẹ̀ wọ̀ ní òfin ó máa fún ire fún yín. àwíjẹ o ó máa kó ibi àgbọ̀tẹ̀ kúrò ní. ó máa sọ yín lé ní. ọdún tó ń bọ̀. Ó ti ṣe é ṣe. Ìfẹ́ o. Ọ̀kọ̀ràn méjì o, àwo ilé Ifẹ̀ ni o. Ìrosùn méjì o, àwo ilé Ifẹ̀ o. Ọ̀wọ́n rí méjì o, àwo ilé Ifẹ̀ ni o. Ọ̀ṣà méjì o, àwo ilé Ifẹ̀ ni